ṣe nǹkan rẹ̀ ẹ fi ṣe nǹkan rẹ̀ wá kí ọ̀jọ̀gbọ́n àgbà bàbá wa Wándé Abímbọ́lá ọlọ́run tó fi yín síbẹ̀ kò ní mú yín kúrò ńbẹ̀ ọlọ́run tó fi yín síbẹ̀ kò ní mú yín kúrò ńbẹ̀ kò ní àwíṣe àkọsẹ́ kò ní kúrò lára yín àgbàdo láìpẹ́ méjì ọlọ́run. Yóò mú kí ni ti àṣìṣì níbi ọ̀rọ̀ nǹkan tí bàbá wa Wándé Abímbọ́lá ń ṣe lénìí. Fẹ́rí bí ọjọ́ márùn-ún sẹ́yìn àbí bí ọjọ́ mẹ́fà àwa sì lọ Ọ̀yọ́ àwa bá bàbá wa ikú bàbá yìí àwa bá wọn ṣe àwa bá wọn ṣe ọdún Ọ̀rànyàn Ṣàngó òun náà ní Ṣàngó náà l'Ọ̀rànyàn Aláàfin ní jẹ́ bẹ́ẹ̀. A rí oríṣiríṣi nǹkan tá a rí rí àwọn nǹkan wa tó ti sọnù àwọn nǹkan Yorùbá tó ti sọnù tí ò sì yẹ kó sọnù. Bẹ́ẹ̀ náà fún mi nígbà tí èmi àti bàbá wa Wándé Abímbọ́lá tí wọ́n wá dọ́dọ̀ mi wọ́n ti sọ pé ó lé ní ọ̀sẹ̀ kan pé àwọn ó ṣe ọdún Ifá àkójáde Ifá lénìí ẹ̀kọ́ àwọn tí ó ṣe tó ń tẹ̀ ẹ̀kọ́ jáde. Mo wá sọ fún àwọn àgbààgbà ìlú ẹ̀gbọ́n mi Alhaji Oyèládé àti bàbá olóyè Ẹ̀kẹrin Balógun ìlú Ìbàdàn. Mo ní àti àwọn sàmọ́rí ìlú àti Azeem Bọ́lárùmí wọn náà bá wọn wá. Mo ní Ẹ̀kẹrin Balógun ẹgbẹ́ á lọ wo tí bàbá wa Wándé fẹ́ náwó. Nítorí pé èmi àwọn àpèrè nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá púpọ̀ jù. Ẹni tó bá jí ọmọ Yorùbá tí ò bá mọ̀ nípa Ifá tí wọ́n bá ti ń pé wèrè o ó sì máa dáhùn. Tí wọ́n bá ti pé dìdìrì kò ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé Ifá òun ló dá fún gbogbo nǹkan. Ifá ló dá fún gbogbo nǹkan. Ẹ rí àwọn bàbá wa wọ́n ní ayé la bá fá ayé la bá mùsùlùmí ni wọ́n ń pè ní màlẹ́ ni wọ́n ń pè tẹ́lẹ̀ ọ̀sán gangan ní ìgbàgbọ́ dé. Kí ló wá dé tó jẹ́ pé nǹkan tiwa tí àwọn òyìnbó tí wọ́n pé àwọn wá là wá lójú táwa gbà fún wa tán pátápátá tá a kọ gbogbo nǹkan tiwa sílẹ̀ nǹkan tó burúkú gbáà ni. Kí n tó bẹ̀rẹ̀ mo fẹ́ sọ fún yín pé mo kọ́kọ́ fẹ́ sọ ní tí àwọn bàbá wa máa ń sọ ìjọhún. Ọ̀rọ̀ yìí pé ọkùnrin bí ààrẹ mùsùlùmí ni wọ́n pè é. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ jẹ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ wípé àwa ó sọ̀rọ̀ ilé wa o. Àwa ó sọ̀rọ̀ ilé wa o. Mùsùlùmí ò pé ìgbàgbọ́ ò pé káwa mọ́ sọ̀rọ̀. Àwa ó sọ̀rọ̀ ilé wa o. Ẹni tó bá fẹ́ kó kí wa ẹni tí ò fẹ́ kó yàn wá lóde. Àwa ó sọ̀rọ̀ ilé wa. Àárín ìgbà tí àwọn bàbá táwa gbọ́ dúmọ̀ nǹkan wọn nìbàdàn tí wọ́n ń ja ogun kiri wọn ò lo nǹkan méjì Ifá ni wọ́n lò Ifá ni wọ́n ti jagun. Ìbíkúnlé olókè àgbààgbà àṣẹ àtòbí ajẹjagun àtòbí àìlá àtòfiṣẹ́ ogun rán ọ̀tá gbogbo ọkùnrin kàkà láyà.
Ìbíkúnlé lóko lógbèrú olóko lọ́dún ọ̀nà abojú oko gbẹrẹgẹdẹ tó fi dódi Adéṣẹ́gun yára níjà bàbá Ògúnmọ́lá gbágun lójú bàbá àṣìpa lọ́ta lẹ́tù bàbá Olówùsí tó jẹ̀ kẹrin. Ìbíkúnlé lẹ́kùn lọ́nà ilé ẹ̀yà àfẹni tí ọ̀run bá ti tó tọrùn ẹ̀ tọ́jú ẹ̀ péńjọ́ náà. Kò lé ẹbí nǹkan bàbá wa yìí ni wọ́n ń lò. Ìbíkúnlé ní àpótí kan ó ń bẹ ní Ìkútẹ̀dó ní ìsìn. Kò sí ẹni tó lè gbé irú àpótí náà mọ́ ní àgbáyé. Ó ń bẹ lọ́dọ̀ baálẹ̀ Ìkútẹ̀dó. Bàbá wọn ló rí àpótí náà. Kò sí ẹni tó lè gbé tí ẹ bá ti rí àpótí náà lẹ́ẹ̀tì gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni tó bá jókòó ń bẹ̀. Èntì arákùnrin wa ń ṣe ìbílẹ̀ kan tó rí àwọn ẹ̀ wàláì ń rẹ bó ṣe rí ló ṣe ń fi hàn wá àmọ́ gbogbo ẹ̀ làwọn bàbá wa ní. Ṣé ọ wá dáa kí gbogbo nǹkan wọ̀nyí ó sì parun ó sì lọ kọ́mọ̀ sí mọ́? Ìbíkúnlé bá bá rẹ̀ tó bá jókòó lórí àpótí apá rẹ̀ ní Ẹ̀gbá Abẹ́òkúta á bẹ́ wọn lórí lọ á tún padà sílùú Ìbàdàn náà ní ibi tí ó fi dé. Ibikíbi tó bá fẹ́ kí àpótí ó gbé lọ ni ó gbé lọ. Ṣé gbogbo èyí tí ò wá sí mọ́? Ṣé ó yẹ kó jẹ́ ìdùnnú wa ni àbí ìbànújẹ́? Ẹ jẹ́ ká wá ibi àtìpilẹ̀ṣẹ̀. Odò tó bá gbàgbé orísun rẹ̀ gbígbẹ ní bẹ ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá. Ifá ẹ̀rí wọ́n ṣe lẹ́kàn bì í. Wọ́n ní bàbá tí ò bímọ wọ́n ṣe ọba tí ò bímọ wọ́n ṣe fá fún wọ́n ní kó orúkọ kó ti rí nù bá a ṣe bá ní sọ̀nbáyé lágbàlá ayé nù tó bá ti rú tó ṣe tó yẹ kó ṣe. Ọlọ́run ní ọmọ lọ́dọ̀ ní ọdún mélòó ni ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ oríṣiríṣi ọ̀nà ló ní ká máa gbà dé ọ̀dọ̀ òun. Ó fún àwọn òyìnbó ní tiwọn, ó fún àwọn lárúbáwá ní tiwọn, ó fún àwọn Yorùbá, àwọn aláwọ̀ dúdú ó fún wọn ní tiwa. Àwọn òyìnbó ìwá dé wọ́n ní wípé tí wá tó lágbára ju tiwọn lọ ní ayé jọ́hún tí àwọn bàbá wa bá fi ẹ̀yìn tí ògiri báyìí wọ́n lọ́nu. Kí ló wá dé tí àwa rí mọ́ tí kì í ṣe pé irọ́ ni? Ó là ń pè ní àfẹ́ẹ̀rí tí kò bá sí kò ní lórúkọ. Ṣé ó wáyé kí gbogbo nǹkan bẹ́ẹ̀ kó dẹ̀ parí máa ń kọ́ parí pátápátá? Kò sí àwọn ọmọ wa kankan tí wọ́n máa ń ta ẹ̀ mọ́. Tí wọ́n àbí tí abára náà tí wọ́n àbí tó ń bá kàwé wọ́n ṣe sìgá báyìí wọ́n wá pa ìkọ̀ òsì gánga. Wọ́n láwọn ń jayé ayé kọ́ nǹkan ti nù wá. Bí a ti ṣe láti gbé àwọn àgbààgbà kọ̀ọ̀kan tó kù yìí mú tí gbogbo òní bọ́ lọ́wọ́ wa ẹ̀yin ìyá wa ẹ bá wọn bẹ lọ́hùn. Níjọ́ àwọn ìyá wa ni adáfá bí onídá kónkó òrósùn lẹ̀kún lábúlábú òlépo nílé fi pọ́nrò fọ́. Àwọn àgbàlagbà ní jẹ́bẹ̀. Àwọn àgbàlagbà ní jẹ́bẹ̀. Ẹ wá pa gbogbo ẹ̀ mọ́ wa nú pé kò sí jí jẹ́bẹ̀. Dèdèrè yẹn tó bá sọ bẹ́ẹ̀ o. Ẹ má jẹ́ kí àṣà ilẹ̀ wa ẹ má jẹ́ ọ lọ. Ẹ má jẹ́ ọ tán. Àwọn bàbá wa bíi Ìbíkúnlé, Ògúnmọ́lá, Àjàyí Òkórí Ẹ̀fọ̀n. Wọ́n á fi nǹkan méjì jà Ifá ni wọ́n yé jà. Ifá ni wọ́n yé jà. Iṣẹ́ gidi iṣẹ́ dáadáa ni babaláwo. Babaláwo ni ọ̀gá dókítà. Èmi mo sọ bẹ́ẹ̀ fún babaláwo ni ọ̀gá dókítà. Tí babaláwo tó bá mọ Ifá tán dáadáa tí wọ́n bá gbé aláàárẹ̀ dé ọ̀dọ̀ rẹ̀ tó bá dá Ifá bí ọ̀fun òrì lọ́dá ni o bí èjì méjì lọ́dá ni o tó bá dá Ifá tí Ifá sọ pé báyìí ni kí wọ́n ṣe báyìí ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ náà tí wọ́n bá ti ṣe ó ti parí aláàárẹ̀ ti ara ti yánu. Ẹ máa ní pé
pẹ́ẹ́nìsì sọ́ọ̀kì funfun ni wọ́n fún wa mú wọ́n pè ń kábúsùlù àbíkẹ́lẹ́ oríṣiríṣi ni wọ́n pè é tábúlẹ̀tì rẹ̀ yàrá tí wọ́n bá fi já ewé ẹyọ hóró kan nínú igbó tó jẹ́ pé àwọn tí Ọlọ́run fún ní ewé lọ́jà ó ti parí. Ọlọ́run ní a dá ewé àti egbò fún àǹfààní yín. Àwọn aṣọ di nǹkan ní àwọn àlò mọ́ àfi tàwọn òyìnbó yìí. Ẹ dákun ẹ jẹ́ á padà sí àṣà ilẹ̀ wa. Ẹ má jẹ́ wọ́n gbà tán lọ́wọ́ wa. Èmi ní bàbá mi kan. Ọlọ́run mú wọn lọ sọ́dọ̀ wọn lé ní 100 ọdún àti ogún kí wọ́n tó kú bí 120 years. Kò ṣe ìkàrí nígbà tí ó kù ọjọ́ 15 tí ó lọ ó wá pè mí oní tó bá di ọjọ́ 15 lónìí òun lọ. Ó pè é ní àsìkò tòun tó nì. Ta ló wá kù nínú wa lágbàáyé yìí sì tí ikú rẹ̀ ó kù ọ̀sẹ̀ kan àbíjọ́ 10 tí ó sọ pé ọjọ́ báyìí lòun lọ. Ó ní tí wọ́n bá gbé òun lọ sí ọsibítù ó ní nǹkan kan ò mú wọn ó ní ọjọ́ tòun ló gbé o. Ó ní tó bá wù mí kí n wá kí n níbẹ̀. Mo sunkún ó ní kò sí àwọn náà lọ. Ó ní ṣé kò tó ni tó ń ti lò yóò tó ni. Nígbà kú bí ijọ́ 9 wọ́n bá gbé bàbá lọ sí ọsibítù. Usage mo bá lọ kí wọn gbogbo àwọn ọmọ àgbà ti wà ń bẹ̀. Bí mo ṣe débẹ̀ bàbá ní kí wọ́n jáde wọ́n ní ẹnìkan ló rán mi sí àwọn wọ́n bá wọnú létí bàbá ọba tilẹ̀kùn nǹkan kan ọjọ́ yẹ o. Bàbá ìjọjọ́ ó ní rárá kò ní yẹ ọjọ́ tòun ló pè. Mo bá tún kiri mọ́ ẹkún sùn pé yóò àṣepẹ́jẹ́ ayé ẹ̀ bàbá oníkòlè yẹ. Ó lé ẹnìkan kan lè fi ìṣẹ́jú kan kún. Ó ní kí n má fi lélẹ̀ o. Ó ní tóun bá ti lọ tán kí n má fi lélẹ̀. Báwa ni nínú àgbààgbà tó kù láì. Ó ti ń dẹ́pẹ́ ní bàbá. Ẹ dákun. Abẹ ẹ̀yin oníwèé ìròyìn sí ní ìka abẹ nígbà wọn olóyìnbó ń bá ṣe nìkan ní dá lójú yín nǹkan tí wọn ò dá lójú yín nǹkan tí wọn ò dá lójú wọn báwọn ní mùsùlùmí dáadáa bá ti ọlá iná àti iná wọn fi iná àti iná wọn ìgbà gbogbo nǹkan lọ́wọ́ wa. Àwọn kílẹ̀ pé àwọn oníkírísítẹ́nì àbí nǹkan náà wọ́n bá ní Psalm 21 Psalm 20 kí nǹkan tí jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tí akẹ́lẹ̀ ń fún wa nǹkan ńlá ni. Kò sí ìlú tó gbá tí ò fún wọn ní tiwọn. Nítorí fún Saudi ni wọ́n ń ṣe o. Nítorí fún àwọn òyìnbó ni wọ́n ń ṣe o. Kí ló dé báwọ̀ wá ju gbogbo tiwa pátá sọ́nù? Ẹ má jẹ́ aṣọ àṣà wa nù mú bẹ̀ nítorí tọ́lọ́run. Àwọn àjọba wa àwọn ni agent àwọn òyìnbó. Àwọn àjọba wa àwọn nìka. Àwọn ni agent àwọn òyìnbó. Tí wọn dá mo ti ẹ̀kọ́ pé wọn ò sọ sí tó burú. Ẹ̀kọ́ ńláńlá ni ifá. Tí wọ́n bá ṣe òdì méjì fún àwọn tó bá mú òdì méjì ṣe tí wọ́n bá ṣe òdì méjì fún àgbààgbà àwọn àgbààgbà wa bàbá wa wọ̀nyí ní ìsìn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí jẹ ní jíjẹ kébékébé ni wọ́n máa tàbí ọ̀ní pé bẹ́ẹ̀ ni pé wọn ò tọ́ mọ 50 ọdún apc ọ̀ràn àti kí ló dín nǹkan dín àbí nǹkan kan tí wọ́n máa ń